Ẹ̀bẹ̀ ló bá dé ni. Kí ló fa ẹ̀bẹ̀? Ẹ̀bẹ̀, forgiveness. How? Ìyàwó Buhari mà ló ń bẹ gbogbo ọmọ Nàìjíríà kẹ́ forgive ọkọ nǹkan tó sin. Oh. Forgive my husband before he's taken to his grave. Aisha Buhari makes emotional plea to Nigerians. Ha? Meho. Aisha Buhari, wife of former Nigerian President Muhammadu Buhari, has called on Nigerians to forgive her husband for any wrongs committed during his time in office. Aisha Buhari revealed that her husband had long expressed his wish to seek forgiveness from the Nigerian people before his passing. Since he resigned from power, the one thing he always told me whenever we spoke was, if I die before you, please send my message to Nigerians to forgive my mistakes in leadership. I'm only human and humans make mistakes, she reportedly said. The former First Lady emphasized her husband's remorse and his deep desire for reconciliation, acknowledging the challenges and criticism that marked his presidency. Please, I beg everyone to forgive him before he's taken to his grave, she added. She further urged Nigerians to help spread the message, saying, please, everyone should share this message to other groups so that everyone can see. May God forgive him. As the nations react, the call for forgiveness added a new emotional dimension to the legacy of one of Nigeria's most controversial leaders. Forgiveness is a sin. For any past, present, and idiot tó ń bọ̀ tó bá yí tí Nigeria bá ṣe wà. Forgiveness. So Aisha can come out. Aisha Buhari, you can come out with your full chest and ask Nigerians to forgive your husband before they bury him. How? How do we forgive your husband? How? So you and your husband knew that you did a bad thing during your tenure. Here we are. Forgiveness, sha. Káwa dáríjì kí gbogbo Nigeria ṣàforíjì fọ́kọ ẹ̀ ká sọ pé dáríjì ọkọ ẹ̀ ká ṣàdúrà fún. Torí pé ìgbà tó wà nínú agbára as a president, ó ṣì wà wù ó ṣagbára lò. Káwa wá forgive. Kí ló kàn wá pẹ̀lú forgiveness? Iṣẹ́ ọwọ́ ẹ̀hún àti ẹ̀ lọ́jọ́ máa wọra wọn ìdájọ́ lókù lẹ́yìn ikú ìdájọ́. Ẹ ti ẹ̀ dúró kẹ́ tó lọ wo fídíò yìí. Ṣé Buhari ṣẹ̀ṣẹ̀ kú ni? Àbí Jubril ló ṣẹ̀ṣẹ̀ kú? Bàbá Tinubu, wọ́n bá yín ta géèmù yẹn burúkú. Torí ó yé mi. Ẹ mọ̀ pé ní jókà yẹn wípé àṣírí èèyàn tó ń jẹ́ Buhari àti Jubril. Wọ́n dẹ̀ mọ̀ wípé ìfáàfà tẹjọ́ ń fà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó wà lára nǹkan tẹ máa fi ṣẹ́gun ogun ẹ̀yìn wọn. Wọ́n tètè declare ẹ̀ ń sìn. Wọ́n ti bà jókà yẹn jẹ́ mọ́ yín lọ́wọ́. Wake up, ẹ já wo fídíò yìí. Good evening, ladies and gentlemen. I thank God for my life today. My people, Buhari don't die. See life. See life. The Buhari criminal man that is sent DSS and military to come and kill me middle in the night in July 1st, 2021. He died today. See life. My people, we're supposed to learn about this. That criminal man, Buhari, Muhammadu Buhari, he don't die. See, I'm alive today. I thank God. God, thank you for my life today. Criminal Fulani man that is with some Yoruba, with some stupid Yoruba people that gang up and come to my house middle in the night. They try to take my life, but God said no. If God say yes, nobody can say no. God said no. See life. You don't die today. Thank God. God, I thank you. Advance me, what is up? The man, we say me that shoot all our people for Lagos, for Lekki, to get. Don't die, yo. Do good, bro. Àwọn tí àwọn Ọlọ́run náà lọ máa bá Ọlọ́run àkútú kú yín lọ́nà ọ̀run. Sí o, na the man order o.
Tinubu kọ́ ló ṣẹ̀ wá o, Buhari ló ọ̀dà o, ẹ gbọ́, Buhari ló ọ̀dà pizza, ìyẹn ọ̀dọ̀, wọ́n ti kú, wọ́n ti lọ. And the man don die, that's how they president tètè, they say that they lie ni, that they fake us. Me Nigeria no go happen to me o. And if I see me, Nigeria no go happen to you o. Up Chelsea o, up Chelsea o. Buhari ti kú sí London. Òkú Buhari ló fi kásẹ̀. Aisha Buhari, remember this thing wey I wan talk for this video. Una no dey power again. Power no dey your hand o. Where you go say make dem go arrest us, just like you do to one boy. We talk true some years back when during the time where you and your husband still dey drink the power, where they intoxicate una like wine. The boy say, your husband government, e dey terrible. He remember the time where you and your husband become president, you be like toothpick. Wetin you can't eat now, you don't swallow the whole Nigeria money, you can't be like elephant. Now the thing where the boy talk, you say make they go arrest him, make they put him for prison. So that boy spend how many months before they release him? So that power, you know, dey your hand. The time when you and your husband did that place, where the power dey on her hand, they see on herself like God of this world. You as a mother, Aisha Buhari, we go tell you the truth. The time don't come. You are a disappointment to Nigerians. You disappointed Nigerians as a woman and as a mother. Èrè wo ni àwọn obìnrin Nàìjíríà jẹ lára nínú ìjọba ẹ̀? Àǹfààní wo ló ṣe fún àwọn ọmọ nínú Nàìjíríà? Kí ni àwọn ọmọdé benefit lọ́wọ́ ẹ̀ as a first lady? Ó la ṣe ń sọ fún màmá rẹ̀ mi Tinubu sìn, ẹ máa fi nǹkan kẹ́kọ̀ọ́. Tẹ́bá ti wà ń pọ̀ ẹ máa ṣe bẹ́ẹ̀ ni wípé ó ti tán síbẹ̀ ibi tó dé tó ẹ̀ǹdì sí náà nìyẹn. Forgiveness wo ni òun ní ká forgive? Ṣé àwọn tí wọ́n pa ní ẹ́nsàsì òkú wọn tẹ́ jù sí làgùn òun ni kó forgive wọn ni? Àbí family wọn tẹ́ dá lóró? Àwọn òkú méjì tẹ́ gbé lọ nínú ilé ṣí Sunday Adéyẹmọ Ìgbòho. Alájì àti Àdògán délé lẹ́ni àmọ́ bí tẹ́ kó sí. Ṣé òun ni kó wá forgive yín? Àbí ilé wọn tẹ́ sọ ìkorò sí dìsín tí wọ́n mọ̀nù ti forever. Àwọn náà máa wá forgive. Àbí àwọn innocent soul tí Fúlàní herdsmen tí wọ́n pa sórí oko wọn. Tí Buhari, your husband, cover them up. And the innocent Chibok girls that they ruined their life. Ṣé àwọn ni kó wá forgive ọkọ ẹ̀? Because I don't understand the kind of forgiveness Aisha Buhari is asking Nigerians to do. Aisha Buhari, oh, we're heartless. You are not a mother. Oh, sí lára abiyagba ni ẹ́. Mi ìfẹ́ sàwọn kìíní nínú English ni. You disappointed yourself as a mother to Nigerians' children. We did not see you as a mother. You failed your own position as a mother, first lady, to all the Nigerian mothers and to all the children. Mama Remi, learn from this. Taba ń sọ̀kọ̀ fún yín ẹ máa láti yín kẹ́ máa gbọ́ràn. Ẹ má jẹ́ kẹ́ máa sí ọkàn yín ró wípé nǹkan tẹ́ bá ti ṣe àṣegbé ńbẹ̀. Ẹ bá wá ṣe tán ẹ wá máa ṣe mẹ̀mẹ̀mẹ̀ tó bá tán. Èpè máa pa gbogbo yín ni. Ṣé bẹ́ẹ̀ rí bó ṣe àkúkú ìtúkú lọ́nà ọ̀run wọ́n ní -1 more to go. Kò sí Nigerians kankan bó tó mànàbúrò àtàgbà àtàmọdé tó ń bá yín ṣe tó rore ròyìn ẹ̀dá abiyagba ni gbogbo yín. Baba Tinubu, learn from this. Now, Baba Tinubu, gbogbo ọmọ Yorùbá, mo fi àsìkò yìí bẹ̀ yín, mo fẹ́ na ọmọdé fẹ́ sọ, ẹ fetí àgbà gbọ́. Baba Tinubu, lára jókà tẹ ní dání, tẹ fi ṣe policy yín, tí àwọn nọ́dẹ́nà mọ̀ tó yóò mú wọn, tẹ fi ṣe ọkọ lórí wọn. Òun ni wọ́n ti ṣe yìí o, wọ́n ti delete ẹ̀. Ó ti yé yín, fún ẹ̀yin tó bá yé, wàá ti máa gbọ́ story yẹn ní ìgbà tí wọ́n ṣe campaign, tí wọ́n fẹ́ gbé fún Baba Tinubu. Ìjà yẹn wọ́n fà láàrin wọn tó dojúrú gan. Torí according to wọ́n ti promise bàbá ní èdè yẹn fi jáde àwọn lókàn. Lára nǹkan tó dẹ̀ wálẹ̀ ni wípé tán bá lo agbára yẹn tán tí wọ́n dojú ẹ̀rù fún bàbá tán mú bàbá tán declare Tinubu. Nàìjíríà máa mọ èèyàn tó wà tó ń jẹ́ Buhari àti oríṣiríṣi nǹkan gbogbo ẹ̀ ni wọ́n rò pọ̀ wọ́n gbé síbẹ̀. Wọ́n wá rò wípé bí muslim ticket wọ́n á fi sokùn sí lẹ́sẹ̀. Wọ́n ò mọ̀ wípé kànrànjọ́ngbọ́tà wà ń sìn ilẹ̀ Yorùbá nìyẹn. Baba Tinubu, it is too late to back off on your policy. Ṣé rí bí tí ọ̀rọ̀ dé dúró ìwọ tó bá wo election tó ṣẹlẹ̀ ní ọjọ́ Saturday ní Lagos State.
wàá ti rí wípé omi ti tẹ̀yìn wọ̀gbé lẹ́nu ọ̀fọ̀ ti tọ̀ sí gbẹ̀gìrì Nàìjíríà ẹlẹ́kọ̀ọ́ ti kẹ́kọ̀ọ́ ẹlẹ́ àwọn ọmọ Yíbò tí wọ́n rò wípé agbára wọn ló gbé ní 2023 concerning Labour Party gbogbo hit tó wà lẹ́yìn Obi majority àwọn youth wa torí ìbínú ohun tí ó ṣẹlẹ̀ ní EndSARS torí I believe wípé Tinubu wà lára àwọn tó ṣiṣẹ́ yẹn láti bójú Tinubu jẹ́ òun ni àwọn youth yẹn ọmọ Yorùbá tí wọ́n fi join Labour Party kì í ṣe pé bí Obi náà láìsí débẹ̀ nǹkan táwọn ọmọ Yíbò mọ̀ nìyẹn ṣùgbọ́n ní ìgbà tí gbogbo kìíní yẹn ti rí bó ṣe rí tí Obi náà ti wá jáde sí pẹ̀lú ìwà ẹ̀ ìsọ̀rọ̀ sí àtìgbésẹ̀ kí nǹkan mẹ́rin ti ṣẹlẹ̀ kiri ó ti sáde náà tì eye service desperation massaf oúnjẹ nínú party like an errand boy nǹkan tí ò kàn lọ́wọ́ tí ò kàn lẹ́sẹ̀ àṣẹnu ṣòtì sí wọ́n ti wá rí wípé irọ́ ni the same thing ni a kì í fi dúdú fọ dúdú mọ́ tó jẹ́ sí wípé Yorùbá ti jẹ́ àwọn youth náà ti realize ṣùgbọ́n wọn tí ìmọ̀bi tó yẹ kó support ìsìn ìyẹn lèmi wá pé àkíyèsí fún bàbá Tinubu ẹ make a known to us àwọn ọmọ Yorùbá bottom and abroad wípé you are on our side and you stand for Yorùbá land we will stand with you kẹ́ torí ọ̀fọ̀ ti tọ̀ sí gbẹ̀gìrì àwọn nọ́dẹ́nà gbogbo géèmù pátápátá tó fi máa finish yín this coming 2027 òun náà ti ń play sí ṣé mo wípé jókà yẹn ẹ̀yin mọ àṣírí yẹn kán lè bá kíní yẹn jẹ́ mọ́ yín lọ́wọ́ kán lè ráyè finish yín òun náà ṣe declare ti Buhari sìn ipò pààyàn ẹjọ́ ẹ jẹ́ ká bèrè lọ́wọ́ wọn dáadáa àwọn ẹni ègbé ẹni àdánù ṣé Buhari ṣe pààyàn ni àbí ẹ ti release Jubril iṣẹ́ Jubril ti tán kí Tinubu tó tàṣírí àbí ẹ ti tètè palẹ̀ àárín yẹn mọ́ torí àwárí right up ibi tí late Queen Elizabeth tó ti pay condolence pé Buhari kú a dẹ̀ ti gbọ́ oríṣiríṣi àwọn anonymous náà bọ́ síta ìwọ tó bá mọ anonymous group wọ́n máa ń predict nǹkan but so far so good àwọn nǹkan tó bá predict lọ́dọọdọ mi 80% ó máa ń ṣe tí mo máa ń rí àwọn ni wọ́n ti predict kíní láti last year September 2024. A lot of things will be exposed when his death becomes known, especially the terrible things which happened during the time of the late Buhari's death saga. Àwọn nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí original Buhari tó pààyàn. His death must not be known until 2025. Àwọn anonymous yẹn wọ́n ti predict láti last year September 7th of September 2024 wípé until 2025 náà máa tó sọ síta wípé Buhari pààyàn. Remember our expositions regarding the mentioned year with connection to late Buhari of the former country. You remember the agendas are currently on a tight corner. Ahmed Tinubu won't stop until he takes down the entire of the other side of the agendas. The agendas themselves won't go down without fighting back severally. Many of the Ahmed Tinubu cabinet members will resign to stay alive. There will be a massive rise of death toll within the political rank. Wọ́n ti predict ẹ̀ sílẹ̀. Gbogbo ẹ̀dẹ̀ ti ń lọ pẹ̀lú prediction yẹn. Ẹ má jà sùn lé o. Bàbá Tinubu, àsìkò ti tó fún yín láti padà sílé ẹ pé gbogbo àwọn ọmọ Yorùbá ẹ má bá ọmọ Yorùbá kankan jà. Ẹ unite wa Ọlọ́run ti gbàgbára yẹn fún yín ẹ ní oore ọ̀fẹ́ láti unite wa ẹ need divide and rule láàrin wa mọ́. Unity wa òun ló lè need lásìkò yìí and I believe wípé we are ready because àwọn nọ́dẹ́nà báyìí wọ́n ti lọ fa Obi sí ADC ìyẹn ò tí mọ̀ ó nọrùn síbi ó nẹsẹ̀ síbẹ̀ yẹn kò yé. Wọ́n ó sọ fún wọn pé ó jẹ́ one term ná fóun kí Àtíkù jẹ́ vice ṣé between me and myself between you and myself ṣé Àtíkù àgbẹ̀ láti jẹ vice fún Obi. Àtíkù is 79 now tó bá máa di 2025 80 something. Obi tún wá out of his desperation tí àwọn youth Yorùbá ti wá rí Obi tún wá ń jẹ́ kó yé wa wípé òun o tó má tẹ̀ fóun ní 4 years kan fóun ní just 2 years òun á ṣiṣẹ́ wá ti mọ̀ wípé 0 ló bá dé Nigeria the same gigantic Nigeria ló fẹ́ lo 2 years láti ṣe kíni mo bí ẹ bá wa bí the same Dayo yes daddy ìwọ tó lè sọ̀rọ̀ bí wèrè kó sọ̀rọ̀ dandan sánsan tó stand strong Obi strong ìwọ ọ̀nà wọn Obi àtẹ̀mí máa fa okùn ẹ̀mí ẹ̀yà tábà ní ká máa bèrè question ká máa sọ̀rọ̀ ká máa fàfáǹfà láàrin ara wa Obi ò lẹ́mìí anybody ó wíkì bàjẹ́ desperation ẹ ti pọ̀ jù the same thing ní gbogbo wọn it's not a messiah kò tẹ̀ ẹ̀sùn mọ́ mẹ́ débi tó ń kan messiah. Bàbá Tinubu géèmì yẹn lẹ ti ń rí yẹn o géèmì yẹn lẹ ti ń rí yẹn o
ṣìfọmọdé yẹmọ òkú ewu ewu iná kì í pa àwòdì òkú ewu ṣífìgbó mo kíyín mo kíyín o mi ò kíyín pé kú oríire wípé Buhari kú torí pé gbogbo wa la dágbádá kú kọ́dún kó jìnnà síra wọn iwájú tí Buhari dojúkọ ó kò wọn àti iṣẹ́ ọwọ́ ẹ̀ ẹ̀yìn tó fi sílẹ̀ ó ti kan gógó bàbá Ìgbòho mo kí yín kú ewu wípé lọ́dún náà tó wá bọ̀ sílé yín tí wọ́n Buhari fún wọn ní àṣẹ pé kan dáná kan tó bá ti pa gbogbo yín tán bẹ̀ kan dáná sun yín mọ́lé wọn ò rí yín dáná sun wọn ò rí yín pa irọ́ ni ó fo fẹ́ǹsì ó disappear ó fọrùn rọ ó fapárá ó fẹsẹ̀ rọ ó ṣáà survive wọn ṣáà rí pa onílẹ̀ ó tì yín lẹ́yìn ẹ wà láyé lọ́jọ́ tèmi ẹ wà láàyè ẹ kàn sí ní àyè rádaràda ẹ wà láàyè yín nínú ọlá ńlá yín pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àtàláfíà ara ó ní mò ń kí yín kú ewu fún torí tó bá jẹ́ pé wọ́n ti pa ọ̀tá yín nígbà náà kí ló fẹ́ ṣẹlẹ̀ kò sí dẹni eléni òkú àdògún àtàlájì Buhari ò máa release ẹ pẹ̀lú àwọn DSS o the same ẹni yẹn níyàwó ẹ̀ ń bọ́ síta pé ká wá forgive ṣé àwọn fámìlì àdògún àtàlájì nìkan wá forgive ẹ ni because I don't understand ṣé àwọn innocent soul tẹ́ pa ní ensas tẹ́jú òkú wọn dànù torí kọ́ má bàa rí òun ni kọ́ wá forgive yín lé lórí ni because I don't know the kind of forgiveness that Aisha Buhari is asking for her husband and ó sọ nǹkan kan nínú ọ̀rọ̀ yẹn right up yẹn wípé anytime tóun àtọkọ ń bá sọ̀rọ̀ tó já sí pé ẹ̀ sí papọ̀ àbí kò ṣe the same Aisha Buhari àwọn northern elder ló ń lò ó ẹbẹ rí fídíò tán sọ wípé síta tó kú sí àwọn ìyàwó wọn náà lọ tán sunkún gbogbo ẹ̀dẹ́mọ ni ẹ má sùn lẹ má believe wọn player làwọn eléyìí wọ́n àti movie ní àwọn rádaràda wọ́n rò pé gbogbo wa ọlọ́pọlọ wa dojú délẹ̀ ṣé Jubril lẹ declare kó ti kú ẹ pẹ̀lẹ́ Ṣètìmá ló fẹ́ lọ gbókùú ẹ̀ wálé ẹ̀ tún ń lẹ̀ náà òkú tó ti kú lọ́dún tó ti pẹ́ ṣe ẹ̀ bá àmú ẹ̀ síbẹ̀ ni ẹ ṣẹ̀ṣẹ̀ wá release ẹ̀ sì kọ́ máa gbé bọ̀ Nàìjíríà ayé gbogbo yín ti làbàskẹ́ṣì Yorùbá ẹ má súnlé o bàbá Tinubu ọ̀fọ̀n ti tàn sí gbẹ̀gìrì Nàìjíríà ẹlẹ́kọ̀ọ́ ti kẹ́kọ̀ọ́ ẹ̀ lẹ́ o ẹ má waste time ju bó ṣe yẹ lọ mọ́ o ẹ̀yin ṣe rí ọmọ Yíbò wọn ò fi ọjọ́ kankan kò sí ọdún tí wọ́n ṣe ìdìbò Nàìjíríà tọmọ Yíbò support Yorùbá o nọ́dẹ́nà náà máa ń dìbò fún ó yẹ kó ti yé yín kò sí irú oyè tán fi yín jẹ kò sí irú loyalty tán lè máa súnmọ́ yín irú Wike ẹ bá lọ ń believe irú Wike ó yìnbọn wàá fàyín já ṣùgbọ́n abẹ́kùn wà ń bùbà àwa ń dúró de madness ó ti ń ṣe káàkiri fún gbogbo wọn àwa mọ̀ pé ìmọ̀ fẹ́ ṣe dọ́dọ̀ yín ṣùgbọ́n abẹ́kùn gbogbo wa lórí online bàbá ẹ kàn jẹ́ ká mọ̀ wípé you stand for Yorùbá land àtàwa ọmọ Yorùbá we are ready to support you bami ṣé ká wá máa wò yín níran ni a lè wò yín ràn torí nọ́dẹ́nà wọ́n ti unite adẹ̀rí gbogbo bẹ́ẹ̀ ti dàárín ibẹ̀ yẹn rú mo dẹ̀ rí nírí wípé gbogbo àwọn population tí àwọn Fúlàní tí wọ́n ní population tí wọ́n ń kó tó fi humiliate gbogbo every political leader Nàìjíríà ẹ ti break gbogbo yoke yẹn hence náà ṣe ń wá gbogbo ọ̀nà láti tì yín kúrò wípé ẹ̀yin tẹ́ ẹ sì need second term lọ́wọ́ wọn tí ẹ̀yin ṣe bẹ́ẹ̀ tẹ́ bá wo second term tẹ́ ẹ need anything kí ló fẹ́ ṣẹlẹ̀ bàbá àwa lókù tẹ́ ẹ need o kò sí iye wọn tó wà ní north ṣe rí kàǹkà sọ́tà ẹ̀ fọkàn sí ìyẹn gan ti pariwo síta pé ẹbẹ òun sì ADC ló ń lọ gbogbo wọn wọ́n remain loyal to themselves ọmọ Yíbò remain loyal to themselves Igbo will rather dìbò fún northerner than you ní 10 minutes ẹ mọ orí èèyàn tán jẹ́ Yorùbá nìkan ló kù yín kù bàbá we are ready to stand kàkà kílẹ̀ kú kílẹ̀ ṣá èyí tó fi máa wá báyé Yorùbá jẹ́ tá disgrace gbogbo ọmọ Yorùbá true yín are ready láti protect ilẹ̀ wa o are ready láti protect legacy ọmọ Yorùbá àtorúkọ wa àti race wa bàbá àsìkò tẹ́ ẹ máa fi anybody sínú kọ́ lélẹ̀ kò sí nǹkan tẹ́ fẹ́ become láyé tẹ́ ẹ ti become ṣé rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó ń bínú sí yín gan tẹ́ bá wá ṣe ilé tá à ń sọ fún yín a ò ní rí oore ọ̀fẹ́ láti bínú sí yín mọ́ we are ready to let go of everything and we will stand gidigba bàbá à ń bẹ̀ yín ni ẹ̀yin tẹ́ súnmọ́ bàbá Tinubu ẹ bá wọn sọ̀rọ̀ ẹ má kàn sínú wípé ṣé tinú yín lẹ máa ṣe kíní kan kan tẹ́ bá ṣe ẹ má wò ní wo wípé tẹ́ bá ta géèmù yẹn tán tó bá wá bu yín lọ́wọ́ ẹ lẹ́ ń bọ̀ nlé ilé ìbò lẹ́ ń bọ̀ ẹ lọ ṣẹ́ṣẹ́ ìyà fún wa ẹ ń bọ̀ nlé ẹ lè rí lédè sí o àrà apá kíní kan apá jẹun etí ẹ o ẹ á dá kíní irú ni o ẹ jọ̀ọ́ bàbá Tinubu
the last option fún àwọn ọmọ Yorùbá láti ṣe àṣeyọrí kí ìran wa má parẹ́ láyé òun lẹ wà yìí o, ọwọ́ yín ló wà o, ọwọ́ yín ló wà bàbá Tinubu. Ẹ ṣàánú ìran ọmọ Yorùbá, ẹ má jẹ́ kán bà tiwa jẹ́, ẹ ṣàánú ilẹ̀ Yorùbá, ẹ ṣàánú àwọn arúgbó wa, ẹ ṣàánú àwọn ọmọ ọwọ́ ọmọ ìrìnsẹ̀, ẹ ṣàánú àwọn aláboyún wa, ẹ ṣàánú àwọn àkàndá, ẹ ṣàánú orúkọ yín ò sì ní parẹ́. Lára géèmù jókà tẹ́ mọ̀ tó rántí mọ̀ wípé lára nǹkan tẹ́ fífi wọ́n làkàlàkà òun ni wípé ẹ mọ àṣírí ẹni tó ń wẹ̀ ń bẹ̀ àṣẹ Buhari. Nítorí àdẹ tí mú kinní yẹn sìn wọ́n ti declare Buhari pé ó ti kú, òkú tó ti kú tán ẹ̀ báàmù tipẹ́tipẹ́ wọ́n ń gbé bọ̀ náà. Kí ni mo ti ẹ̀ ń sọ? Ṣé wọ́n máa ṣí òkú ẹ̀ tá máa rí ni? Ta ló mèèyàn tán sí? Àbá Kyari ìgbà tí wọ́n ló kú ó ṣàníyọ ọ̀sẹ̀ tó lò kan tó gbédé, ìgbà tán máa gbédé tán náà gbé lọ síbi tán ti fẹ́ lọ sí ẹ̀jẹ̀ fresh ẹ̀jẹ̀ la rí lẹ́nu. So Nàìjíríà a mọ̀ pé gbogbo yín Nollywood nìyẹn. Bàbá ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe tó o, ẹ lose anything mọ́ o. Gbogbo nǹkan tẹ wálé téèyàn wálé ayé tó ń gbàdúrà wá ṣe lẹ́tí ṣe in excess. Do this one for Yoruba race and we will never forget you for good. We are ready to support you bàbá. Níbi tí ọ̀rọ̀ ń lọ sí láti lè jẹ́ kí ilẹ̀ Yorùbá kó gòkè àgbà. This is the only thing I need lára yín. Èmi ti rí àwọn iṣẹ́ kan tẹ́ ẹ̀ ń ṣe. Bàbá, it is too late fún yín láti give up àbí láti back off láti gbà fún àwọn ọmọ Northerners. Ẹ má gbà fún wọn gbogbo anything tó bá wù kán dìde irú kind of joker torí géèmù ní gbogbo yín tánṣìn. Irú káàdì tó bá play tó bá wù kó kàkà kọ́ ọmọdé kó pa yín láyọ̀ ẹ̀tọ́ jòrò kíní ni o bàbá Tinubu. Ẹ̀tọ́ jòrò bọ́. Northerners wọn gbọ́dọ̀ ṣẹ́yìn légungun ẹ̀yìn débi tẹ́ máa wá fi sọ pé òkè ẹ gbà fún wọn nǹkan tó bá fẹ́ lẹ máa ṣe. Láyé kàkà kílẹ̀ kú kílẹ̀ ṣá, you don't need anything from anybody anymore. Save Yoruba race, save us from them. Save us bàbá. Gbogbo ọmọ Yorùbá, ẹ̀yin tí ọ̀rọ̀ mi bá yé, mo fi ẹnu ọmọdé sọ, ẹ fetí àgbà gbọ́. Torí ọ̀rọ̀ kì í yé ọ̀pọ̀lọpọ̀ Yorùbá on time. Ẹ jókòó kẹ́ pọ́ndà lé lórí. Ẹ̀yin tẹ́ súnmọ́ bàbá Tinubu, ẹ bá wa pè wọ́n, ẹ bá wa bá wọn sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, àsìkò tí gbogbo wa wà ọmọ Yorùbá. Mo ń fi àsìkò yìí bẹ̀ gbogbo wa àtàgbà àtọmọdé both home and abroad. Àsìkò unity wà lélẹ́yìí o, kí omi má bàa tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu. Gbogbo ògiri tó ti lanu, ẹ jẹ́ àdìpá. Torí ikú ń lérí kinní kan ń lérí, Nàìjíríà ti pín. Àwọn tí bí ti dá dúró àwọn ilé ìwọ̀n ọgbà, àwa náà ẹ jẹ́ ká dúró, àdẹ̀mọ̀ wípé àti Yíbò àti Northerners wọ́n máa pàdé papọ̀ mọ́ àwa Yorùbá lórí. Ṣé ti wá rí wípé àsìkò ikọ́ ló yẹ káwa náà máa ṣe ìbàjẹ́ ara wa. Àsìkò ikọ́ ló yẹ ká máa sọ wípé kinní kan. Torí tá bá ti lè divide báyìí, wọ́n á wọlé, wọ́n á wọ àárín wa, wọ́n dẹ̀ máa wọ́n á ṣe kíni, wọ́n á win wa. À ní rí kinní yẹn, wọ́n á ṣẹ́gun wa o. Wọn ò gbúdọ̀ ṣẹ́gun wa o. Ogun ò kó ràn Yorùbá o. Látayébáyé la ti ń gbọ́ o, wọ́n defend ẹ o. Ogun ò gbúdọ̀ borí wa this time around. Ẹ̀yin àgbààgbà ìsìn, ẹ tètè bẹ̀rẹ̀ sí ní pẹ́ meeting gbogbo ọ̀nà tí omi òfin ní tẹ̀yìn wọ̀ gbé Yorùbá lẹ́nu. Ní this election wèrè tó ń gbé bọ̀ wá yìí. Kàkà kílẹ̀ kó ẹja fi ṣe kílẹ̀ yàṣá ni o. Àtẹnujẹ ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ̀ mọ nǹkan tán ẹ̀ mọ owó tó kì í gbà. Tẹ́ máa lọ gbowó lọ́wọ́ àwọn Northerners àrátẹ́pá yín this time around. Anybody tá bá gbọ́ à ń ṣọ yín both home and abroad. Aṣọ yín lójú oorun, anybody tá bá gbá mú family á lọ sí orúkọ ẹ̀, á lọ gbogbo nǹkan ẹ̀ tó já mọ́ tó fi rántí àtẹ̀bí ẹ̀ á lọ àparẹ́ ńlẹ̀ Yorùbá. Anybody tó bá gbàbọ̀dẹ̀ lọ́wọ́ àwọn Northerners àbáwọn ọmọ Yíbò á kú pí. Ẹ̀yin alábọ̀dẹ̀ tó jẹ́ pé ẹ̀ ní nǹkan méjì tẹ́ wálé ayé wá ṣe jàbọ̀dẹ̀ lọ, be warned. Má gbàgbé láti bá mi share fídíò kó sì bá mi like. Ilẹ̀ Yorùbá jọ gbé gbogbo wa o. Orúkọ tèmi ò yípadà, yìí dára kò wé ni mò ń jẹ́. Má gbàgbé láti drop comment ẹ̀. Ire o. Bye.